mímọ̀ nìyẹn. Allahu akbar. Ìmọ̀ ni ó sọ fún ẹ pé ìtìláàfù alsina wa àti alwanu wa, Akramakumullah. ìmọ̀ ló jẹ́ wa mọ̀ pé báyìí ni. Ahọ́n àtèdè tó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni, Akramakumullah. níbi tán bá bíyàn sí ni. Allahu akbar. Bá a ṣe jẹ́ insanu natik, hayawanu natik, Akramakumullah. òun ni insan. Anakumullah. Gbogbo àwọn yòókù ń sọ̀rọ̀, bọ̀tọ̀ ọ̀rọ̀ wọn ṣó ní huruf, La ilaha illallah. kò ní huruf. Anakumullah. Wọ́n ń pè kan ní kalam nafsani. Anakumullah. Òun ni àwọn oní Malaika Jubir máa fi ń bá nẹ́bí sọ̀rọ̀ Sallallahu alayhi wa sallam. látara kalam nafsani ni. Akramakumullah. Kalam nafsani yẹn ibẹ̀ ni ahọ́n tóun fẹ́ fi gbé jáde, èdè tiẹ̀ lòun wà fi gbé jáde. Akramakumullah. Ló fi já sí pé Quran èdè Lárúbáwá tá nẹ́bí ń sọ ni wọ́n fi ń gbé jáde. Allahu akbar. Lárúbáwá kan Jibril ń sọ. Salatu wassalam. Kalam ara ilé Ànábì wa Muhammad, kó máa bá wọn sàábé Ànábì wa Muhammad, kíkẹ́ náà kó wá ṣẹ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kó fi dọ́dọ̀ bàbá onímọ̀ kárí ayé, bàbá wa Maulana Sheikh Adam Abdullah Al-Alori. Ìkẹ́ Ọlọ́run má jẹ́ ó dákẹ́ lórí wọn gbà kan, àtàwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe bàbá kalẹ̀, àtàwọn tí wọ́n bí Maulana Sheikh Adam, àtàwọn ọmọ kéwúrẹ́ tí wọ́n ti lọ kọ́lọ́n kó bá wa kẹ́ ọgbọ́n wọn. Bàbá wa Maulana Mudirul Markaz, iṣẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́n kó má kà kúrò lára yín, tí gbogbo ayé tí wọ́n bá ti rí ojú yín báyìí gbólóhùn àláfíà yẹn ni wọ́n máa kọ́kọ́ ń fẹ́ gbọ́. Gbogbo ayé retí sálámà yín sá. Akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Babaláyé ní àwọn yànda fún ọmọ àwọn al-mustaqimu billah kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí babalá gẹ́gẹ́ pẹ́ albarka ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn ẹ̀kọ́ tí ẹ ń kọ́ wa ó pọ̀ púpọ̀, gbogbo rẹ̀ bá ṣe wá ń kọ́ wa àwọn èèyàn ń dè mọ́lẹ̀, àmọ́ tí wọ́n bá ti rí ibi tó ta kókó wọ́n tún fẹ́ jẹ́ kẹ́ tún yànnà náà síwájú. Níbi ẹ̀kọ́ tẹ́ kọ́ wa níjókòó tí ó kọjá sá, ẹ sọ̀rọ̀ wípé àwa dúdú Ọlọ́run ṣàánú wa gan, ó fún wa ní àwọn tharawat. Ẹ wá sọ̀rọ̀ nípa ìjọ́mọ èèyàn, ní pé dúdú èèyàn ńlá ni wá, Ọlọ́run dá wa dáadáa. A fẹ́ mọ bí tí àwọn tharawat yẹn tó tún pẹ̀ka sí. Ṣé lẹ́yìn pé Ọlọ́run dá wa dáadáa, ṣé bẹ́ẹ̀ náà ló mọ̀? Kọ́lọ́run kó jàre pẹ́sà. Bismillahir Rahmanir Rahim. Ìbéèrè tó ibi tọ́lọ́n bá ní pé kí n rí yanjú dé. Anakumullah. Mo lọ́lọ́run kẹ́ dúdú. Anakumullah. Kì í ṣe èpè ló sọ wá di dúdú. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe gbà á, àbí bó ṣe wà nínú ìwé wọn. Àwọ̀ ni. Akramakumullah. Tọ́lọ̀ ń dẹ̀ júwe ìpè inú ohun àmì ohun ikhtilafu alsinatikum wa alwanikum. Allahu akbar. Ọlọ́run wí, Ọlọ́run ò sọ ìpèpè ni. Toró láwọn jìnnìyàt. Akramakumullah. Tọkùnrin dúdú tó bá fẹ́ funfun, ọmọ tán bá bí ó mix. Akramakumullah. Kò ní jẹ́ pupa tán, kò ní jẹ́ dúdú. Allahu akbar. Torí wọ́n mix ni. Akramakumullah. Yóò mú lára bàbá, yóò mú lára bàbá, yóò mú lára ìyá. Akramakumullah sir. DNA yẹn máa sọ wípé ẹni tó ní nìyí, ẹni tó da àtọ̀ ẹ̀ lẹ̀ tó fi kún kíní òun nìyí. Allahu akbar. RNA ni ó wà kún lọ́dà.
irú àwọ̀ wo ló fẹ́ ní. So tó bá yẹ pé funfun àti dúdú ló pàdé wọn ní bí funfun Allahu Akbar. wọn á bí papọ̀. Tó bá yẹ pé dúdú pẹ̀lú dúdú náà ni dúdú ni ó bí. Allahu Akbar. So ìyẹn ẹni àmì ni àmì Ọlọ́run ni bẹ́ẹ̀ ni. ẹ fi lọ bí àyà tí ẹ kàlẹ́ kan. So wọ́n bá wá di pé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. ẹni tó bá ní mímọ̀ nìyẹn. Allahu Akbar. Ìmọ̀ ni ó sọ fún ẹ pé ìtìláàfù alsina wa àti alwanu wa Akramakumullah. ìmọ̀ ló jẹ́ wa mọ̀ pé báyìí ni. ahọ́n àtẹ̀dẹ̀ tó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni Akramakumullah. níbi tán bá bíyàn sí ni. Allahu Akbar. Bá a ṣe jẹ́ insanu natik hayawanu natik Akramakumullah. òun ni insan. Akramakumullah. Gbogbo àwọn yòókù ń sọ̀rọ̀ bọ̀tọ̀ ọ̀rọ̀ wọn ṣó ní huruf La ilaha illallah. kò ní huruf. Akramakumullah. Wọ́n ń pè kan ní kalam nafsani. Akramakumullah. Òun ni àwọn oní Malaika Jubir máa fi ń bá nẹ́bí sọ̀rọ̀ Sallallahu alaihi الله wasallam. عليه وسلم látara kalam nafsani ni. Akramakumullah. Kalam nafsani yẹn ibẹ̀ ni ahọ́n tóun fẹ́ fi gbé jáde èdè tiẹ̀ lòun wà fi gbé jáde. Akramakumullah. Ló fi já sí pé Quran èdè Lárúbáwá tá nẹ́bí ń sọ ló fi ń gbé jáde. Allahu Akbar. Lárúbáwá kan Jibril ń sọ. Alayhi salatu wassalam. Kalam nafsani nìyẹn. Akramakumullah. Akramakumullah. اختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. bí ahọ́n wa ṣe yà lọ́tọ̀ọ̀tọ̀ báwọ̀ wa ṣe yà lọ́tọ̀ọ̀tọ̀ yẹn ayatun lil alimin fáwọn onímọ̀ ni Akramakumullah. àwọn ni wọ́n mọ ìyàtọ̀ yẹn. ẹni tẹ́sẹ̀ ò bá múlẹ̀ dáadáa èpè lówó pè. èpè ni báwọn kan ṣe ń wí. Akramakumullah. Naam. Ọlọ́run wa kẹ́ wa Naam. tí n bá gbàgbé bóyá mo sọ nínú halkot àṣẹ kọjá Akramakumullah sa. àti ṣe kọjá mi mọ̀ bóyá jẹjọ la ṣe. Gbogbo ọ̀làjú tá à ń rí ní ìsìn Naam. àwọn òyìnbó pè mọ́ra wọn ni dúdú lónìí Allahu Akbar. dúdú òun ló gbogbo àwọn ọ̀làjú yìí. sam tó rinlẹ̀ gidi Allahu Akbar. ẹni tó bá fẹ́ jà míyàn ó lè jà àmọ́ yíyàn tó ń jà yẹn kó má retí pé mi ni mo fẹ́ fóun lé sí kó lọ ṣe stọ́dì ààrẹ kó lọ wà yóò kàn kan tí mo wí yẹn. Akramakumullah sa. Ìyẹn ọ̀làjú yẹn mo sọ wípé gbogbo ọ̀làjú tá à ń rí ní Egypt pyramid gbogbo àwọn nǹkan tí ọ̀làjú tí wọ́n kọ sí tán ṣe ta fi sọ wípé cradle ni Egypt jẹ́ Akramakumullah. fún gbogbo ọ̀làjú ó yàtọ̀ sí Mesopotamia o ọ̀làjú kan làwọn yẹn náà so àwọn ọ̀làjú táwọn wí bí wọ́n ṣe kọ́ pírámìdì yẹn tó fi gòkè báyẹn tó ń jẹ́ àjáìbà Allahu Akbar. lásìkò tá a wà yìí tí wọ́n mọ báwo ni wọ́n ṣe ṣe òun ni òkúta kọ̀ọ̀kan Ọlọ́run ló mọ bó ṣe tó Allah. èèyàn tiẹ̀ lè mọ bó ṣe tóbi tó
ìmí ga látòkè dé ó ṣe déédéé èèyàn Allahu Akbar. ní blọ́ọ̀kù kan Allahu Akbar. ó dẹ̀ fẹ̀ bẹ́ẹ̀ Akramakumullah. ẹni tó bá débẹ̀ rí yóò mọ̀ nǹkan tí mò ń wí. tó ń pẹ́ téèyàn bá dúró èyàn ò lè rí òpin ẹ̀ lókè èyàn sánmọ̀ òòrùn ó kó síyàn ní ojú ni ó lo òkè sóró. ibẹ̀ dẹ̀ ló ń gbókù sí àwọn fàráìnà yẹn ibẹ̀ ni wọ́n ń tọ́jú wọn sí. Allahu Akbar. àwọn tó kọ́ ṣé funfun ni wọ́n ni kò sí kírẹ́ẹ̀nì tí wọ́n ń lò gbà náà ìpẹ́ gbé maṣíìnì wá kírẹ́ẹ̀nì ní tẹ́tẹ́ gbé sókè o tí ó gbókúta lókè láti sàlẹ̀ lókè. rárá èèyàn náà ló ń gbé. Allahu Akbar. ọ̀làjú ńlá ni tí kan ò síwájú ẹ̀. أفريقيا هي مهد الإنسانية والمهد الأول للعديد من الحضارات. ṣé ń gbọ́ níbo ló ti rí yẹn orí inú kìíní ọwọ́ ẹ̀ أكرمكم الله. bá ń tún kà. أفريقيا áfíríkà tá à ń rí yìí tá a rí pé dúdú هي مهد الإنسانية. ibẹ̀ lèèyàn máàdù ìsàníyà ni Allahu Akbar. ibẹ̀ lọ́n ti bẹ̀rẹ̀. والمهد الأول للعديد من الحضارات العظيمة. òun náà tún ní ìpìlẹ̀ fún gbogbo hadorat civilization العظيمة tó ga tó tóbi. التي شكلت التاريخ البشري. wọ́n pé ẹ bá ń wá ìtàn ọmọ èèyàn láyé ibi tẹ́ ti rí ni. بداية من الحضارة المصرية القديمة. bidayatan mú láti bẹ̀rẹ̀ pé àkọ́kọ́ bẹ̀rẹ̀ من الحضارة min المصرية al-hadarati القديمة al-misriyyati al-qadima ẹ̀rí inú ancient Egyptian civilization على ضفاف النيل، létí tí ó do nílì yẹn مرورا بحضارة كوش والنوبة العريقة. so ìbẹ̀rẹ̀ ti láwọn núpé Akramakumullah. àwọn tápà وكوش، àtàwọn Kush وصولا إلى إمبراطوريات غرب أفريقيا ẹ fi wá dé West Africa yìí مثل àwọn مالي empire lápèjúwe Mali empire وغانا، àti Ghana ومركزها التاريخي تمبوكتو. Timbuktu ní Mali Anakumullah. ibẹ̀ ni markazu hadora yìí Ní sẹ́ńtà ẹ̀. òun ni sẹ́ńtà ẹ̀. Akramakumullah. أثبتت القارة السمراء ريادتها وتأثيرها العالمي. láti Áfíríkà bí wọ́n ń pè ní Samra القارة السمراء alqaratu Samra àdúdú bí ìgbà tán fẹ́ dúdú wọ́n fẹ́ tán sun wá bẹ́ẹ̀ kọ́ la dúdú a sì pupa a sì funfun Anakumullah. bá a ṣe rí nìyẹn àwọn yẹn náà ń pè ní Samra àwọn ya Samara àwọn amọ́sárì ni wọ́n fẹ́ wọ́n bá rí dúdú Bẹ́ẹ̀ni. أثبتت ريادتها وتأثيرها العالمي. أثبتت هذه القارة ريادتها وتأثيرها العالمي. ìdarí ẹ̀ Áfíríkà bí ló ti bẹ̀rẹ̀ Áfíríkà bí náà ló ti ní tààfíìr Akramakumullah. sí gbogbo ayé تعد ó tó أكرمكم الله. wọ́n á mú fọ́tò ẹni tó ṣe àwọn áṣítẹ́kìtì tó ṣe pírámìdì táwọn yìí wọ́n á mú wọ́n máa kùn pé funfun ni wọ́n yé ṣe funfun o الله أكبر. wọ́n yé ṣe funfun so bẹ́ẹ̀ náà ni ṣáàdẹ̀ mọ́mọ́ funfun ni صلى الله عليه وسلم. àbó pupa kò funfun kò pupa صلى الله عليه وسلم. Samara ni Samara yẹn òun lẹ́bàá lára Jésù náà
Jésù ẹ̀ ṣe funfun débi tí wọ́n wà kún lójú búlù rárá so ànábì sọ yìí ṣe funfun débi wọ́n wà pé èèyàn funfun ní kìíní kan wọ́n máa rárá wọ́n ń kó mọ́ra wọn ni àwọn funfun yẹn ń kó mọ́ra wọn wípé kán ṣáṣe sọ wípé èèyàn funfun ni wọ́n gbogbo nǹkan tó bá ti dá gbogbo nǹkan tó bá ti dá so tó bá fẹ́ ya èrè àwọn tó lajú yìí wọ́n wá ya èrè wọn lé ìṣọwọ́ wípé èèyàn funfun ni wọ́n yẹ ṣe funfun ilẹ̀ funfun ò lè rí mẹ́ o tí wọ́n ò dàbí tiwa ó ṣe rí nìyẹn. Gbogbo àwọn resources yìí Áfíríkà náà ni Ọlọ́run ló fi ṣàlẹ́ṣà ló sì fi pọ́nlé. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Ìyẹn jókòó dáadáa. Níbi ẹ̀kọ́ tó ẹ tún kọ́ wa nípa ọ̀rọ̀ wípé bílù ṣe rí ẹ ti ṣàlàyé èdè bọ́n ṣe gbà lọ́wọ́ wa bí wọ́n ṣe gbọ̀làjú lọ́wọ́ wa. Gbogbo ẹ̀kọ́ tó ẹ̀dẹ̀ ń kọ́ wa ẹ mọ́ lórí baba Maulana Sheikh Adam rahmatullahi alayhi. Gẹ́gẹ́ bí baba Maulana Sheikh Adam bá ṣe jẹ́ akọ́mọ. Kẹ́ fi wọ́n wọra wọn wò. Akramakumullah. Olùkọ́ àgbà yẹn ó tún bí tààríf kápítà ni. Fi alif wa lam. Anakumullah. Torí téèyàn bá pe àgbà yẹn kó tó panu dé kó tún fara balẹ̀. Àní alif wa lam tó sọ istigra kù jí sí. Akramakumullah. Anakumullah. Èyí tó kó gbogbo nǹkan tán ni kò ṣe pé. Gbogbo nǹkan tí bá ń pe ẹ̀ lágbà ó bọ́ sábẹ́ àgbà tí Maulana Sheikh Adam. Níbi wọ́n gba èdè wa tá à ń sọ yìí. Naam. Tírà kan ni màá mú wá tí bàbá ṣe. Pọ́ọ̀tù. Wọ́n wá ń sòyìnbó sẹ́ni yìí. Wọ́n wá ń sọ pé ó fẹ́ máa ń ṣèṣe pé mi ègbóyìnbó mi bàbá ní ìwọ náà sọ nǹkan tí wọ́n gbọ́. Sọ tó gbọ́ kí kálukú máa wá olóògbé fọ̀. 50-50. No cheating. Tó wáyé pé faransé ló gbọ́ ìwọ náà sọ faransé tátàtà ló bá ṣe mọ́ sọmọ kó máa dẹ lóhùn kó máa wá ẹni tí ó tù bí wọ́n ṣe lọ nìyẹn. Ìyẹn ni pé èdè sísọ yẹn kó má fi mú yàn lẹ́rú. Kó má fi mú yàn lẹ́rú. Má yin èdè ẹnu. Bí China bá fẹ́ bólórí China bá wá síbí ọmọ ẹ̀ pé English là ń sọ ń bí torí English ló lò wá lẹ́rú. English ló lórí ìwọ ò máa sọ òun ò mọ ẹni tó gbọ́ English yẹn dání láti ìlú ẹ̀ àbí kẹ́ fún láti Nàìjíríà ń bì kó jókòó sáàárín àwọn méjèèjì kó máa tún nǹkan tí ẹni tí ó ṣe nìyẹn kò ní dé kó wá sọ èdè ẹnu kó sọ sẹ́gbẹ́ kan kó máa sọ òyìnbó kódà bó gbọ́ kò ní sọ. Bẹ́ẹ̀ làwọn Germany èdè wọn yẹn ni wọ́n pọ́nlé. So níjọ́ tó bá ti pọ́n èdè ẹlé tó ń fọ èdè elédè o ti gbé civilization àti kíní o ti gbé ta. O ti sọ̀rọ̀ ẹ̀dẹ́rú lábẹ́ èdè. O ti sọ̀rọ̀ ẹ̀dẹ́rú. O ti sọ identity nù. So ìyẹn àwọn nǹkan tí mo kàn lè rí mú alápèjúwe ní kíní. Naam. Níbi tírà Ìsá káwọn èèyàn kàn mọ̀ kí ni àwọn ọ̀nà tí bàbá fi yanjú ẹ̀ tọ́rọpọ̀lọpọ̀ àwọn èèyàn ó lójú ẹni tó lè ka tírà dáadáa àwa tá a sì jọ́dọ̀ yìí. Ṣé ó wà ń bẹ̀?
بين العربية والإنجليزية في نيجيريا. أكرمكم الله. مكانة العربية في نيجيريا قبل الاستعمار. ṣáájú kí istimar tó dé, ààyè wo ní Nàìjíríà wà? مكانة العربية فيها. ààyè wo ní èdè Lárúbáwá wà ń bẹ̀? Mo ń bọ̀. Gbogbo ẹnu fẹ́ máa sọ̀tàn ìtàn Yorùbá, أكرمكم الله. oríṣiríṣi ìtàn lẹ́ẹ̀ máa gbọ́. Fictions lọ́pọ̀lọpọ̀ ẹ̀, أعانكم الله. khayal, imagination أعانكم الله. lọ́pọ̀lọpọ̀ ẹ̀. Ìtàn tá a dẹ̀ gbára lé nìyẹn, ipò wà nù kíní kan ẹnìkan ló kọ́ ọ́. But nígbà tí bàbá máa mú ọ̀rọ̀ wá, aslu qabaili Yorùbá, أعانكم الله. níbo Yorùbá ti bẹ̀rẹ̀? Ṣé Yorùbá bẹ̀rẹ̀ láti ibi ṣé nìkan ló fa Odùduwà sọ̀kalẹ̀ láti sánmọ̀? Ta ló rọ ṣé nìyẹn? Ṣé lọ́run náà náà ti ń rọ lálágbẹ̀dẹ wà tí ó ti rọ ṣé ni, tí ṣé nìyẹn tó fi wá fà á sọ̀kalẹ̀? Ìyẹn ti rí i pé àlọ́ tí ò bára wọn mu, أكرمكم الله. tí ò wọ mímọ̀, ó nìyẹn. Now ibi tí wọ́n wá lọ ni pé látòkè, nígbà tí Al-Qur'ani sọ pé ya Adam أسكن anta wa zawjuka al-janna fakula minha ragadan haythu shi'tuma ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. يا لالوبة اسكن أنت وزوجك الجنة. Àlìjánà wo ni? Àlìjánà yẹn Jannatu Adni, ìlú yẹn wọ́n ṣe ń pè ní Adni títí dèní. Ní Yámánì ń bẹ̀ ló wà. أكرمكم الله. Oh, الله. Yámánì, Yemen àbí kí ni Yorùbá Lárúbá òyìnbó ń pè, òun ni. Eden nílùú yẹn wà. نعم. Kò dáadáa mọ̀ sí sánmọ̀. Jannah tó dẹ̀ wí yẹn ọgbà oko ló ń jẹ́ bẹ́ẹ̀, أكرمكم الله. kì í ṣe pàlì Jannah kan ló dá sí. garden. Garden kan tó wà ní Eden nílẹ̀ ẹlẹ́m̀bí, torí kò sọ pé ní jáì ló ń fi sàmáì khalifa fil ardi khalifa yẹn ó sì túmọ̀ yẹn pé kò ń ṣàrólé. Èyí táwọn èèyàn ń jẹ ní ìsìn pé khalifa alágbájá ó rólé dé nìyẹn. Khalifa, khaliqa. أكرمكم الله. Mo fẹ́ fi ẹ̀dá kan sórí ibẹ̀. Torí kò sí ara, kò sí ọmọ lórí àwọn aráàfin nígbà náà. نعم. أكرمكم الله. Tán fi ń kọ Quran. أكرمكم الله. Pé ẹ wàá dá fáàmù àbí kọ́ọ̀fù. أكرمكم الله. So وإذ قال inni ja'ilun fil ardi khaliqa. أكرمكم الله. Okay.
inni ja'ilun fil ardi khalifa àbá pé bẹ́ẹ̀ náà khalifa yẹn kò túmọ̀ ẹ pé ẹni tó fẹ́ rólé ẹ̀ ẹni tó fẹ́ máa ṣojú nílẹ̀ ń bì ẹni tó fẹ́ wá lo ilẹ̀ yìí tí ó sì máa kọ̀máǹdì ilẹ̀ akramakumullah sa òun ni kì í ṣe pé nìkan kú ń bẹ̀ tó fẹ́ gbapò rẹ̀ rárá akramakumullah. naam so ìyẹn ni níbo la ti lọ hayyakumullah. ibi ọ̀rọ̀ aljanna ni pé aljanna orí ilẹ̀ iná ló wà makanatul arabiyya makanatul arabiyya fi Nigeria qabla al-istimar. ó ṣe àá pé ok níbo ni wọ́n ti àwọn èèyàn yìí ti wá níbo lára Nàìjíríà ti wá ara Nàìjíríà wá láti òkè kìí ṣe sánmọ̀ o wọ́n ń dàgẹ̀rẹ̀ bọ̀ wá tí wọ́n fi kan bí òkun tí wọ́n lè lọ mọ́. akramakumullah Oh, subhanakumullah láti Yámánì yẹn ẹni pé Ádánì yẹn ó súnmọ́ Áfíríkà tí wọ́n bá wo map omi lèyìn ó ọkọ̀ ojú omi lèyìn ó gùn láti bẹ̀ dé Áfíríkà ń bì láti bẹ̀ dé Sudia dé Hijaz náà láti bẹ̀ sọ̀kalẹ̀ sí Mọ́sárì láti bẹ̀ máa sọ̀kalẹ̀ bọ̀ dé Sudan láti bẹ̀ sọ̀kalẹ̀ máa sọ̀kalẹ̀ bọ̀ tí ó fi wá kan ilẹ̀ Haúsá mọ́ra wọn tí ó fi wá kan à ń sọ̀kalẹ̀ bọ̀ bí èèyàn ṣe ń sọ̀kalẹ̀ ní akramakumullah sa kìí ṣe pé ó kàn dá èèyàn kan Ádámù ti wá yàtọ̀ àwọn ará Maiduguri yàtọ̀ dára Yorùbá yàtọ̀ pé Ádámù kára pé Ádámù yẹn pọ̀ lóòótọ́ tí wọ́n bá lọ wọnú tírà akramakumullah màá rántí nìsín orúkọ tírà yẹn ni mo ti wo ó ti pẹ́ ni o akramakumullah àwọn mi ò gbàgbé nǹkan tó wà nínú ẹ̀ nǹkan tó wà nínú ẹ̀ ni mo fẹ́ sọ pé jaza an yakuna Ádámù hadha qablahu al-Ádámù ala ithri Ádám jaizun أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. ẹni yẹn lóhun orin yẹn tó kọ yẹn ó lóhun ń tàwáfù lòun wá rí pé Ádámù kan tún wà tí èṣà Ádámù ti wá yìí tí kìí ṣe Ádámù ti Ànábì Ádámù salatu wassalam so ló fi kọ orin yẹn. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. àwọn àwádìímù nù ni so àwọn eléyìí fi hàn pé àwọn kìí ṣe pé Ádámù ni ó mìnì Ànábì Núhà náà Ádámù kan ni alayhi salatu wassalam Ànábì Núhà Ádámù kan lòun náà báwo ló ṣe jẹ́ Ádámù omi payé rẹ̀
àwọn àrọmọdọ́mọ ẹ̀ akramakumullah. Yafisu àti Sam àti Ham. Ìran Hamu àwọn ni wọ́n ń sọ èdè wọn, èdè Hamiya. akramakumullah. Àwọn Sam àwọn ni wọ́n ń sọ èdè Samiya. akramakumullah. Hamu ẹlẹ́ẹ̀kẹta yẹn òun ni wọ́n ló ṣépèlé, òun ló dúdú. So ṣé nígbà tá a bá ti ń rí àwọn ìran tó tún dìde látara tó yàtọ̀ sáádámù àkọ́kọ́, sáádámù kọ́ lápò náà, akramakumullah. ádámù lòun náà. So ìyẹn níbi bíbọ̀ yẹn àwa sọ pé èdè Yorùbá irọ́ pátápátá gbà ní. Kẹ́nìkan sọ pé nǹkan tó ń jẹ́ Yorùbá omi fẹ́ ru wá bá wọn ni. Irọ́ ni. Yóò rú bá wọn. Ara. Ya Arabu bunkahtan. akramakumullah. Ibẹ̀ ni Yorùbá. Ya Arabu yẹn ibẹ̀ náà ti mú Yorùbá. akramakumullah. So ìyẹn bẹ́ẹ̀ ohun yìí èdè Lárúbáwá mix bá a ṣe ń bọ̀ yẹn ó ń joro, bá a ṣe ó ń joro yóò wá ṣẹ́kù títí ìwọ̀nba tó ṣẹ́kù yìí láfi rí Yorùbá pẹ̀lú Lárúbáwá tó papọ̀. akramakumullah. Àlàáfíà àlá èyí tó ní márífà ni. anakumullah. Lárúbáwá ló ń lo márífà àlà. Ali àlàáfíà àlàáfíà. akramakumullah. Yorùbá orí nǹkan mi pààrọ̀ ẹ̀. Kò sí nǹkan tó fẹ́ fi pààrọ̀. Kí tó ni àlìbáríkà, kò sí nǹkan tó fẹ́ fi ìbùkún ní yóò àmà wá. Àlùbọ́sà àlùbọ́sà yẹn àlùbọ́sà èdè Lárúbáwá ni ẹ sì rí lọ́dọ̀ Haúsá náà. akramakumullah. Yẹ́ tó ni albaalu. baálé báálù baálé ìyálù ìyálé. anakumullah. Tànmọ́ so a wà á rí bẹ́ẹ̀ yẹn lápèjúwe tó pọ̀ tí èyí ṣe yí pé tí ò ní ara fi èdè Lárúbáwá ò jábọ́ lè bẹ̀rẹ̀ ò jábọ́ ń bẹ̀. So ìyẹn akramakumullah. sánmọ̀ àsàmọ́wù akramakumullah. aláàjì hùn káàtẹ̀ pé wọ́n ìyẹn ò sínú lógá àtàwì. Àníyàn àníyà bẹ́ẹ̀ ó pọ̀. akramakumullah. Ibẹ̀ ni makanatul arabiyya في نيجيريا Nàìjíríà قبل الاستعمار. qabla al-istimar. ká mọ ibi tá a ti ń bọ̀. اللغة العربية Èdè Lárúbáwá dáhùn. إحدى اللغات السامية Aha, Semitic language ni. akramakumullah. حسب الرأي القديم Bíráàyè àwọn tó ti ṣáájú bó ṣe fi rinlẹ̀. في تقسيم الأنساب واللغات. Tí mo sọ pé wọ́n pín ìran akramakumullah. wípé ànábì Noah òun ọmọ ẹ̀ Sàmíyà àwọn Semitic languages, akramakumullah. Hamiya
àwọn Hamitic language. قصائد اللغوية. So وكانت أخت العبرانية والسريانية. so èdè sàmíyà yìí òun ló yẹ ká tó bí èdè Hebrew أكرمكم الله. tó bí Arabic نعم. tó tún bí والسريانية. Suryaniya. ولما جاء الإسلام nígbà tí Islam dé ونزل بها القرآن tí Kùránì sọ̀kalẹ̀ سما قدرها ó jẹ́ kéde Lárúbáwá ga, سبحانكم الله. وارتفع شأنها ó jẹ́ kí ipò ẹ̀ ga, وكسر سوادها. ó jẹ́ káwọn èèyàn tó ń lò pọ̀. سبحانكم الله. ó fi kírun, ó dà kó má gbọ́ Lárúbáwá rárá, ó lo Alkùránì ó fi kírun, ó lo Alkùránì ó fi ṣe útúbà níbi ìkómọ, الله. níbi so ìyẹn. وصارت لغة حية على حين أن ماتت أخواتها. òun ló jẹ́ kí ó ṣẹ́kù lásìkò táwọn ọmọ ìyá ẹ̀ ti kú. أحياها الإسلام. أكرمكم الله. Ìsìláàmù ló yẹ èdè Lárúbáwá tó fi ṣẹ́kù, أحياء الإسلام والقرآن. Kùránì ló yẹ tó fi ṣẹ́kù. فأصبحت موجودة الله أكبر. كلما وجد الإسلام. gbogbo ibi tá bá ti rí Ìsìláàmù lámàrí tó máa ṣẹ́kù. وحيث تمكن الإسلام من الحكم صارت العربية لغة الدولة ولغة ibi tí الكتابة Kùránì والقراءة. ibi tí Ìsìláàmù bá ti fẹsẹ̀ rinlẹ̀ tó gbàjọba tó ń ṣèjọba سبحانكم الله. tó ń dájọ́ أكرمكم الله. ẹ bá èdè Lárúbáwá ńbẹ̀. صارت العربية لغة الدولة wá di pé òun lè de ìjọba, ولغة الكتابة òun lè de tá a fi ń kọ nǹkan kalẹ̀, ولغة القراءة òun lè de tá a fi ń ka nǹkan, ولغة التعليم òun lè de والتربية tá a fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́, ولغة التاريخ والتشريع. òun lè de tí a fi ń kọ́tàn kalẹ̀, tá a fi ń ṣètò ìlú, tá a fi ń ṣòfin. سبحانكم الله. كذلك كانت في غرب أفريقيا عموما منذ الفتح الإسلامي بالقرن العاشر الميلادي. Láti 10th century ní West Africa ń bí báyìí bí Islam ṣe wà nìyẹn, gbédè Lárúbáwá ti wà nìyẹn. حتى الاستعمار الأوروبي ó rà ń gbà tí àwọn European dé في أواسط القرن التاسع عشر الميلادي. ní àárín mid 19th century. أكرمكم الله. ومن هنا قام الصراع بين العربية والإنجليزية في نيجيريا. bí ó mú èdè Lárúbáwá pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì tí wọ́n ọjà kadì nù wọ́n mẹ́kẹ́. وبلغ الصراع أشده ẹ̀kẹ́ tán mú yìí ó wá débi góńgó ẹ̀. فنادت العربية أنصارها Lárúbáwá wá pe gbogbo àwọn alárànṣe ẹ̀, ولم يستجب لها أحد. ẹnìkan ò dá lóhùn. فبدأت تدافع عن نفسها بكل fún قواها. rẹ̀ ló wá ń pè ok òun ò ní parẹ́, تدافع عن نفسها ó wá ń بكل dáàbò قواها. bo rẹ̀ pẹ̀lú gbogbo agbára tó ní. sẹ́ni má gbé bí ni Ṣẹ́rí máa ibi ń ni má gbé. فقالت أنصارها àwọn tó wá ń ránṣẹ́ wá wí pé إذا استطاعت أن تنتصر على عدوها tó bá ti lè lágbára, فمرحبا بها tó bá ti lè wíìnì àwọn ọ̀tá ẹ̀ welcome, وإن لم تنتصر طبعا. عليها السلام. tó o bá ti lágbára àti wíìnì wọn tó ó dàbọ̀. ìyẹn la wà ó ti tó, أكرمكم الله. ìyẹn la wà lẹ́nu ẹ̀. الله أكبر. لا إله إلا الله. so èyí tí bàbá أكرمكم الله. tí wọ́n ṣe ni tèdè yìí náà la máa fi wọn gbogbo nǹkan tó kù náà. bẹ́ẹ̀ ni. الله أكبر. أكرمكم الله. ìbéèrè ni o tún ni níbo kọ́ọ̀sì rẹpẹtẹ tó wà lọ́wọ́ ẹ̀. أكرمكم الله. الحكمة تقول الغضب أوله جنون
á ní nǹkan kan tá a máa fi irú ẹ̀ lára ilé gba létí bẹ́ẹ̀ ni akramakumullah mú kò yẹ̀wò bàbá yẹ̀wò máa fi lò istami wa tadabbar wa'mal tó bá gbọ́ ronú sí kó máa lò. al-hikmatu taqul Wisdom ó ń sọ báyìí wípé al-ghadabu awwaluhu junun yàn bá ń bínú ìbínú yẹn àkọ́kọ́ pilẹ̀ bínú wèrè nìyẹn wa akhiruhu ẹlẹ́lòmíì ó ń bínú ní òpúrúrú yóò ti bà nǹkan jẹ́ ìbínú tó ṣe yẹn ọwọ́ ààrẹ tó fi ṣe nǹkan yóò sì dáwó pẹ̀lú bínú iṣẹ́ ogún ọdún ó lè dànù níṣẹ́jú kan tí bínú bá dé kò ní gbà ní 20 seconds tí ó fi dànù ní ohun tó jẹ́ pé tó bá fẹ́ tún tò yóò jogún ọdún lọ. wa akhiruhu nadamun àmọ́ tó bá bínú tán tára ẹ bá balẹ̀ tó rí nǹkan tó ń ṣe báyìí yóò máa ń la ilaha illallah ṣóun lòun ṣe léyìí ìgbà tó ń tàjá náà ní oríran. àgbà tó ń ṣe bí wèrè ó ní oríran mọ́. wal lisan laysa lahu izam tí wọ́n ara ahọ́n tá à ń wúlò yìí ọ̀rọ̀ ni mò ń sọ ahọ́n ò léegun lakinnahu yaftinu umaman àmọ́ ó lè dá fìtínà lẹ̀ yóò da gbogbo ayé rú ni pẹ̀lú ahọ́n báyìí. wal hayat dúró akramakumullah yóò da gbogbo ayé wàlẹ̀ nẹ́ẹ̀sì àṣùnù. iza shita an tahya sayyidan min ar-rada tó o bá fẹ́ yè tó o bá fẹ́ là níbi ìparun wa dinuka mawfurun tẹ́sí ẹ̀ ń fẹ́ pé wa iriduka sayyinun tó sì fẹ́ ṣọ́ ọmọlúàbí ẹ̀ fala yantiqam minka lisanu bisaw'atin má jẹ́ kí ahọ́n ẹ̀ yìí kó sọ̀rọ̀ òhò ẹnìkan fakulluka awratun torí gbogbo ara tiẹ̀ náà òhò ló wà wa linnasi hadisun àwọn èèyàn sì láhọ́n tí wọ́n fi sọ tiẹ̀ náà wa aynaka in abudati ilayka musawiyan musawiyan tójú ẹ bá lọ fírí èèyàn lè rí nǹkan tí ò fẹ́ rí musawiyan ní fadaha sùúrù èèyàn lè rí nǹkan tí ò fẹ́ rí ẹsẹ̀ ò ní lọ bí tí ò fẹ́ lọ. Allahu akbar mo kàn déédéé bára mi ń bí. rárá ó dà níyàn sí. tí o bá ti ṣe pé wọ́n dí ẹ ní pàǹpá o tó yẹ kó o fẹsẹ̀ rìn débẹ̀ ọ̀dà níyàn sí ó dà níyàn sí nàwé tù. àmọ́ ojú lè rí nǹkan tí ò fẹ́ rí ó lè máa lọ báyìí rọrọ ojú ó rí àwọn kan òyìn sì kọ́ ní ibi tó ń lọ. akramakumullah fakulluka awratun wa linnasi hadisun òhò ni ìwọ náà wà bó tí ń wó pakọ́ ẹnìkan ni wọ́n ń wó pakọ́ ẹ̀ wà lè ná sí alisunu àwọn èèyàn ní ahọ́n tó pọ̀ tí wọ́n fi sọ̀rọ̀ sí ẹ wa aynaka in abudati ilayka masawiyan tójú ẹ bá gbé àṣìṣe ẹnìkan tó bá gbé wá fún ẹ fadaha jù ú lẹ̀ tí wọ́n fi rí wọn náà ìwọ̀n tí wọ́n rí àwọn èèyàn rí tiẹ̀ wọ́n náà. rí tiẹ̀ náà yes. wa ashir bi ma'rufin tó bá ń báyàn lò pẹ̀lú dáadáa pẹ̀lú ẹ̀ wa samih man ihtada wa ẹni tó bá kọjá àlà sọ́dọ̀ ẹ̀ ṣàmójúkúrò fún wa dafi walakin billati hiya ahsanu
àmọ́ ó lè dùn ẹ́, ó lè dùn ẹ́ bó bá sọ ìwọ̀n èyí tó ti sọ níwọ̀n báyẹn billati hiya ahsan. Al-Qur'an ní jadiluhum billati hiya ahsan. Tó bá fẹ́ jiyàn kìí ṣe pé yàn ò dá, ìyàn jíjà ò dá. Àwọn tó bá fẹ́ jiyàn pẹ̀lú èyí tó dáa jù nínú ìyàn jíjà. Bí Imam Ghazali ti sọ rahmatullahi alayhi pé ana ujadil li afham la likay afham. ana ujadil li afham la likay afham. Tí n bá ń jiyàn mo fẹ́ fi lágbọ́yé ni. Yìí ṣe pé mo ń jiyàn kí n lè win ni ẹ̀. Tí n bá ń jiyàn kí n lè lágbọ́yé sí kó sì lè bá yíwọ náà tààjọ ń jiyàn ni kágbọ́yé àwa méjèèjì ó lè gbòòrò sí ni. Kìí ṣe nítorí pé mo fẹ́ fi dá ọ lákẹ́kọ̀ọ́ má lè sọ nǹkan míì mọ́. Kìí ṣe pé mo fẹ́ pa làákàyè rẹ, kìí ṣe pé mo fẹ́ sọ fún ọ wípé mo jù ọ lọ. Kágbọ́yé àwa méjèèjì kó lè fẹ̀ sí, kó lè ga sí, kó lè dàgbàsókè sí nìyẹn jíjà tá a bá ń jà. ọ̀dọ̀ ń ṣe pé mo fẹ́ fi orú náà fìtínà. واللسان ليس له عظام لكنه يفتن أمما والحياة ما ìṣẹ̀mí هي dáwà yìí kò jẹ́ nǹkan kan إلا قصة قصيرة La ilaha illallah. àyàfi kísọ̀ sítórì قصيرة tó kéré. من تراب Òun náà ni pé láti inú yẹ̀pẹ̀. على تراب Allahu akbar. Yẹ̀pẹ̀ ni wá tán ti dá wa. Orí yẹ̀pẹ̀ là ń rìn. Allahu akbar. إلى Ìlà تراب tó rọ̀ mi. Tá a bá tún padà inú yẹ̀pẹ̀ lá padà La sí. hawla wala ثم quwwata. حساب Lẹ́yìn náà ni ó wàá kàn sí. Allahu akbar. فعش لله Tó bá fẹ́ ṣẹ̀mí nítorí tọ́lọ́hun, تكن أسعد خلق الله wàá jẹ́ni tó successful jù nínú ẹ̀dá Ọlọ́run. إذا شاورت Tó bá fẹ́ wá ìmọ̀ràn lọ́dọ̀ èèyàn, فشاور من يحبك ẹni tó bá fẹ́ràn ẹ̀ ni kó wá advice lọ́dọ̀ ẹ̀. Akramakumullah. وإذا حاورت Tó bá fẹ́ jiyàn, فحاور من يحترمك bá ẹni tí ó ṣàpọ́nlé ẹ̀ bá Akramakumullah. jiyàn. وإذا جاورت Tó bá fẹ́ báyàn gbé, tó fẹ́ láàmúlégbè, فجاور من يخاف الله ẹni tó mú légbè tó mú lálábárìn, Allahumma wá ẹni tó bẹ̀rù Ọlọ́run máa bá rìn. أكبر. وإذا صاحبت Tó bá fẹ́ yàn rẹ̀, فصاحب من يفهمك ẹni tó gbọ́ ẹ yé òun ni ó mú lọ́rẹ̀ẹ́. Allahu akbar. فإن في حسن الاختيار حسن الخاتمة. Torí ẹ̀ṣà tó bá ṣà ní gbogbo nǹkan tá à ń wí, òun náà nìgbẹ̀yìn tó ní. Òun ni ó jẹ́ Result Òun ló bí rìsọ́ọ̀tì fún ẹ. òun ni ó jẹ́ ṣíra dáadáa. Abẹ́ẹ̀ni. Tẹ́ fi ní tú yẹlẹyẹlẹ. Good choice ni ó mú result tó dáa wá. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Alékún gẹ̀ kó máa bá bàbá Maulana Sheikh Adam. Àmín. Bismillahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Ní Ìlọrin bàbá kan wà, bàbá dáadáa ni wọ́n, الله أكبر ẹni Ọlọ́run sì ni wọ́n. الله أكبر. Àwọn náà ni ìmáàmù àdáná àbí ìmáàmù bẹ́ẹ̀ni tí wọ́n ṣaláìsí. Kọ́lọ́run bá kó bá kẹ́ wọn. آمين Ó pa gbogbo wọn pọ̀kẹ́ ọlá Al-Qur'an ọlá Nabi wa Muhammad صلى الله عليه وسلم. ọlá Qul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد. lẹ́ẹ̀kan sí baba Mawlana Sheikh Adam bisimilahi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. baba Mawlana Mudirul Markaz. أدام الله حياته ونصره. iṣẹ́ ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́n kó máa fi rọ kiri káyín. آمين. ìdùnnú látinú látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n kó máa fi ṣe yín lẹ́ṣọ̀. آمين. laqad ja'akum li'ilafi ma'uzatan suratul ikhlas. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون